La ilaha olúborí. Allahumma salli ala Muhammad. 6. Wa sayyidi sadati nabiyyi Muhammad. Allahumma salli Akarada. Alakarada. sayyidi sadati nabiyyi Muhammad. 601 to 620. Oya, ta ló lọ́wọ́ bá wọn gbé láìsí? Ya Abdullahi. khairali kaunani ya Muhammad. Sayyidi sadati nabiyyi Muhammad. Allahumma salli ala Muhammad. Wa sayyidi sadati nabiyyi Muhammad. Adabi Muhammadu. O ṣe Mustafa. Ufudika ruhi wa janani. Ẹ ṣeun. Wa walidi ya badati ya Muhammad. Allahumma salli ala Muhammad. Wa sayyidi sadati nabiyyi Muhammad. Kó má bàa rẹ̀ ní ẹ̀mọ́ jó díẹ̀ díẹ̀ látàárọ̀. 601 to 620. Ya kairali ajinasi ya Muhammad. Ànábì o. Salale karabuka ya Muhammad. Al-Sayyidi Sadati Nabiyyi Muhammad. 601 to 620. Oya, ta ló lọ́wọ́ bá wọn gbé láìsí? Ya Abdullahi. kairali kaunani ya Muhammad. Sayyidi Sadati Nabiyyi Muhammad. Allahumma salli ala Muhammad. Wa sayyidi Sadati Nabiyyi Muhammad. Adabi Muhammadu. O ṣe Mustafa. Ufudika ruhi wa janani. Ẹ ṣeun. Wa walidi ya badati ya Muhammad. Allahumma salli ala Muhammad. Wa sayyidi sadati nabiyyi Muhammad. Kó má bàa rẹ̀ ní ẹ̀mọ́ jó díẹ̀ díẹ̀ látàárọ̀. 601 to 620. Ya kairali ajinasi ya Muhammad. Ànábì o. Salale karabuka ya Muhammad. Allahumma salli ala Muhammad. Ala Muhammad. Wa sayyidi sadati nabiyyi Muhammad. Al-Mukhtari. Èyí tí bàbá wa Mukhtari ṣe lénìí. Ìfẹ́ ànábì Muhammad lọ́ní. Láfi yòǹbó ànábì pé Allahumma salli ala Muhammad. Wa sayyidi sadati Oníṣẹ́ ńlá Muhammad. Allahumma salli ala Muhammad. 620 Wa sayyidi to 640. nabiyyi Muhammad. 621 to 640. 621 to 640.
alala ilaha illallah muhammadu ya rasulallah sallallahu alayhi wa sallam alala ilaha illallah anabi muhammadu ya rasulallah sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam anabi o muhammad o alala ilaha illallah muhammadu ya rasulallah sallallahu alayhi wa sallam La ilaha illallah Muhammadu ya Rasulullah amin sallallahu alayhi wa sallam anabi kafani awahu kọbula ani arifali awa dikiri jama sulitu binirani siyaki ya amada walakinani anabi o talaitu qabla sibaki faqad niltu tabrizal uruni al-amal ala la ilaha illallah muhammadu ya rasulallah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadu ya anabi sallallahu alayhi wa sallam kafani abu isiyaka maryamu kaulaki sallallahu alayhi wa sallam 641 to 660 فطاعت إبراهيم كطاعة عبدي وطاعة خير المرسلين محمد قلت به بالمصطفى القاسم أحمد olúborí Allah Muhammaduna Ahmadu Muhammaduna Habibu, Muhammaduna Mahmudu Muhammaduna Ahidu Muhammaduna Wahidu Muhammaduna Hashiru Muhammaduna Akibu Oṣù. Muhammaduna Toha muhammaduna yasin Muhammaduna Rasulullah sallallahu alayhi wa sallam oya alala ilaha illallah Muhammadu ya Rasulullah sallallahu alayhi wa sallam wa mara madariki anabi muhammadu sallallahu alayhi wa sallam وما رمى دركي omara في السياق نبينا anabi o muhammad o فقد رمى أمرا مستحالا muharrama إبراهيم أبو سلطان anabi فوقتي وساعتي sheikh jamnuru صرفت لذكري صلاة ومدحا منه قد زرت جينا 661 to 680 Oya Àrídùrú. sókè kóyin Muhammad ọmọ Sùlẹ̀mà. mọ́sáré jọ torí ọlọ́run. anabi muhammad ya rasulallah Ya Rasulallah. ya rasulallah Ami ya Habiballah. ya rasulallah Ya Rasulallah. kuzi biyadi bakadaraki Antabi. Ya Rasulallah. Ya Rasulallah. Ó yá gbóhùn sókè kóyin Muhammad ọmọ Amina. anabi muhammad ọmọ Ẹni adáyé fún ṣáni Muhammad. Yé kò sí irú ẹ̀ láyé pẹ́ lọ́rùn. ọmọ amina Ẹni aṣàlẹ̀ ṣá bàbá Fatima. ọmọ amina la ilaha illallah la ilaha illallah orí mi ò ní burú muhammadu rasulullah mi ò ní ṣàgbákò láyé tí mo wá. Láíláí lálá orí mi ò ní burú. 681 to 700 oníṣàgbàkọ̀ láyé sí ìwò wa. Ó yá mélèé ṣàìdí jọ́ nábì yo mélèé ṣàìdí jọ́ nábì
yo mele ṣàìdíjọ́ ànábì yo mùsùlùmí mùsùlùmọ́ ẹ jẹ́ àjọ jíjọ́ ànábì yo mùsùlùmí mùsùlùmọ́. Mele ṣàìdíjọ́ ànábì yo mele ṣàìdíjọ́ ànábì yo mele ṣàìdíjọ́ ànábì yo mele ṣàìdíjọ́ ànábì yo jíjọ́ ànábì jíjọ́ ànábì yo yé mele ṣàìdíjọ́ ànábì yo mùsùlùmí mùsùlùmọ́ ẹ jẹ́ àjọ jíjọ́ ànábì yo. Ya Mustafa Sayyidi, Mustafa Sayyidi, Ya Mustafa Sayyidi, Mustafa Sayyidi. Ya Masare, Masare, Masare. Mustafa Sayyidi. Ya Mustafa Sayyidi, Ya Mustafa Sayyidi. 701 to 720. Ya Mustafa Sayyidi, Ya Mustafa Sayyidi. Ya Nura Nuri, Ya Nura Nuri, Huda. da 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 da. Ya Nura Nuri, Ya Nura Nuri Huda. Huda da da da. Yanni Sátìrámọ́nì ọba tó láyé Sátìrámọ́nì ọba tó láyé. Amin, ya Rabbi. Amin, amin, Sátìrámọ́nì ọba tó láyé Sátìrámọ́nì ọba tó láyé. Àrínúróde tó ráyé tán àrínúróde tó ráyé tán. Ìwọ ló fomi ṣẹ̀dá ayé ìwọ ló fomi ṣẹ̀dá ayé. Al-Mukhtar omi lásán náà ní ìdánmọ́ omi lásán náà ní ìdánmọ́. Muhammadu Tó bá Rasulullah. yá ọmọ adi bàbá o tó bá yá ọmọ adi bàbá. Àṣẹ ilé ayé mi àṣẹ ilé ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé lásán. Àṣẹ ilé ayé mi àṣẹ ilé ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé lásán. Gbogbo apáta ni ẹjẹ́ àjọ máa wí sọ pé àṣẹ ilé ayé mi àṣẹ ilé ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé lásán. Àṣẹ ilé ayé mi àṣẹ ilé ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé lásán. Ògo ilé ayé mi ògo ilé ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé lásán. Ògo ilé ayé mi ògo ilé ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé lásán. Òkìkí ayé mi òkìkí ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé. Òkìkí ayé mi òkìkí ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé lásán. Ọmọ àrà ìmọ́lẹ̀ ayé mi ìmọ́lẹ̀ ayé mi dárí ẹ̀ sọ́dọ̀ mi kí n má wáyé lásán. Ìmọ́lẹ̀ ayé mi 721 to 740. kí n má wáyé lásán. 721 to 740. Gbogbo ẹni. Ó yá sọ pé kùrukùru inú ojú kùrukùru inú ojú. Kùrukùru inú ojú kùrukùru inú ojú. Kò já nínú mẹ̀dáyé kò já nínú mẹ̀dáyé. Ọ̀pọ̀ ènìyàn là ń sá fún ọ̀pọ̀ ènìyàn là ń sá fún.
tó jẹ́ wípé hàn nínú ẹni tó jẹ́ pé àwọn làbí inú ẹni. ọ̀pọ̀ ènìyàn là ń súnmọ́ ọ̀pọ̀ ènìyàn là ń súnmọ́. tó jẹ́ wípé àwọn làbí inú ẹni tó jẹ́ wípé àwọn làbí inú ẹni. ó yá sọ pé àbí inú orí mi àbí inú orí mi ọlọ́run máa gbà fún kó wọlé lọ fẹ́ gbà. àbí inú orí mi àbí inú orí mi ọlọ́run máa gbà fún kó wọlé lọ fẹ́ gbà. Al-Muktari àbí inú iṣẹ́ mi àbí inú iṣẹ́ mi ọlọ́run máa gbà fún kó wọlé lọ fẹ́ gbà. àbí inú iṣẹ́ mi 741 to 760. ọlọ́run máa gbà fún kó wọlé lọ 741 to 760. 741 to 760. sọ pé àbí inú ọmọ mi àbí inú ọmọ mi ọlọ́run máa gbà fún kó wọlé lọ fẹ́ gbà. àbí inú iṣẹ́ mi àbí inú iṣẹ́ mi ọlọ́run máa gbà fún kó wọlé lọ fẹ́ gbà. bóyá bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ. ibi tọ́wọ́ oṣó lè tó ibi tọ́wọ́ àjẹ́ ò lè tẹ̀ bá mi gbàdúrà mi gòkè lọ. àmì bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ. ibi tọ́wọ́ oṣó lè tó yé ibi tọ́wọ́ àjẹ́ ò lè tẹ̀ bá mi gbàdúrà mi gòkè lọ. ó yá sọ pé gbogbo ohun tí mo fà láfíà kọjọ gbogbo ohun tí mo fà láfíà kọjọ. má jẹ́ ń kó wọn tàtẹ́ kó tẹ́kú má jẹ́ ń kó wọn tàtẹ́ kó tẹ́kú. Zuli jalali wali kirami Zuli jalali wali kirami. má jẹ́ fìnira lólé ayé mi má jẹ́ fìnira lólé ayé mi. Chairman. 761 to 780. 761 to 780. 761 to 780. Solo. Dada. Solo. Okay. Le nabi wasallimu solo. Solo. Anabi le nabi wasallimu. Ya sairina ilan nabi mabaligu. Anitahiyatami kawatiri tuhutada. Omara. Anamuliu wanasu haule mulao. Walikalibu mashihunu bihubili Mustafa Sallu. Anabiyo Sallu. Alihuduru bitaibati balimusia Alimasiratu na wataibata musiria ni azura kobura li ashimi Muhammad. Mashallah. Sallu alayhi wa sallimu ya qawm
mọ̀nà. 781 to 800. ó ti bí a. sọlú àléyé wàsẹ́lìmù yà kọ́ mọ̀nà. kéyùdíkìlánàkùmù nàìmà mùdáwàmà. Ànábì Muhammadu. akọ̀dùnmùlì wàsílì muhammadi àná àṣìkò. Ana ashiku. Ana ashiku. Iyazura kọbúra lè mú takọ wà lè mukutada. Ànábì Muhammadu. Kọ́dí tọ́lá mọ́. Kọ́dí tọ́lá mọ́ kéde tó. Tàṣàwùkọ̀ Ahamadi. Màlíyànà dùnà. Àwa kà máa sọ́fà sọ̀lú ọmọ ara lára lò. Kọ́mọ lọ bẹ́ẹ̀ kọ́mọ lọ bẹ́ẹ̀ sọ̀lú alayhi wa sallimu Taslima.